Olùṣọ́ ẹnubodè. Ẹ̀kọ́ yìí dúró lórí àkọlé tí a pè ní olùṣọ́ ẹnubodè. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ó wá láti inú ìwé Psalm 127 Psalm 127 verse 1. Bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé náà, àwọn tí ń kọ́ ń ṣiṣẹ́ lásán. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́, olùṣọ́ jí lásán. Hallelujah. Tí a bá wo ọ̀rọ̀ yìí dáadáa, a mọ̀ pé Ọlọ́run ni olùdáàbòbò tó ga jùlọ. Ọlọ́run ni olùṣọ́ àgbà tó ga jùlọ. Ọ̀rọ̀ yìí sọ wípé bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́, olùṣọ́ jí lásán ni. A ti rí pé tọ́lọ́run ò bá pa ìlú mọ́, olùṣọ́ kàn jí lásán ni. So kí ni mo wá ń dáàbòbò? Kí ni wá nídìí tọ́lọ́run fi sọ wípé òun fi mí sí ẹnubodè láti máa dáàbòbò ẹnubodè? Kí nìdí? Kí ni mo ní láti máa ṣe gan gẹ́gẹ́ bí ẹni tá a fi sí ẹnubodè? Kí ló yẹ kí n máa ṣọ́? Kí ni mo fẹ́ máa ṣọ́ gẹ́gẹ́ bí olùṣọ́ ẹnubodè? Nígbà tó jẹ́ pé Olúwa ni olùṣọ́ àgbà tó ga jùlọ. Kí ni ìṣe mi gẹ́gẹ́ bí olùṣọ́ ẹnubodè? Ẹsẹ̀ kejì sáàmù tí a kà yìí, ó tiẹ̀ tún wá jẹ́ kó le díẹ̀. Torí ó sọ wípé ó jẹ́ asán fún yín láti jí ní kùtùkùtù, kí ẹ sì jókòó títí di òru. Ó ní ó jẹ́ asán fún yín láti jẹun pẹ̀lú ìbànújẹ́. So ìwé mímọ́ sọ wípé ó jẹ́ asán. Nítorí náà, ṣé ọ̀rọ̀ Ọlọ́run wá sọ wípé ká máa sùn ni o? Ní gbogbo àkókò. Nítorí pé Ọlọ́run ló ń ṣọ́ wa. Nítorí pé Ọlọ́run gangan ló ń dáàbòbò wa. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run wá sọ pé ká lọ máa sùn ni torí pé ó ti jẹ́ pé Ọlọ́run ló ń ṣọ́ wa? Ọ̀rọ̀ Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ni ó yẹ kí n máa ṣe gẹ́gẹ́ bí olùṣọ́ ẹnubodè? Olúwa ti fi wá sẹ́nubodè. Tó bá ti di àtúnbí nínú Jésù Kristi, ká sì ti wẹ̀ ọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ nínú Jésù Kristi, ó ti di olùṣọ́ ẹnubodè. So ẹnubodè tá wá fi ọ́ sí yẹn, kí wá ló yẹ gangan kí n máa ṣe ń bẹ̀? Kí ni iṣẹ́ mi? Kí lójúṣe mi? Kí lọ́lọ́run fẹ́ kí n ṣe lẹ́nubodè yẹn? Ṣùgbọ́n kí a tó wo èyí dáadáa, ẹ jẹ́ ká kọ́kọ́ wo ìtumọ̀ ẹnubodè. Kí ni ẹnubodè? Kí la tiẹ̀ ń pè ní ẹnubodè? Ẹnubodè dúró fún ààyè ìwọlé, àṣẹ, ẹni tó ní àṣẹ láti sọ wípé báyìí ni, báyìí kọ́. Ẹni tí a fún ní àǹfààní láti sọ wípé òkè o, bí nǹkan yìí ṣe máa rí, bó ṣe máa rí leléyìí. So ẹnubodè dúró fún ààyè ìwọlé, àṣẹ àti àǹfààní. Ilé rẹ lè ní ẹnubodè. Àwọn ìlú míì wọ́n tiẹ̀ máa ń ní ẹnubodè. Ẹnubodè dúró gẹ́gẹ́ bí àmì ìwọlé níbi tí nǹkan ṣe lè wọlé àti tó fi lè gbà jáde. Ẹni tó ní àṣẹ láti sọ wípé má gbà bí, ibi ni kò gbà. Ẹni tá a fún ní àǹfààní. So ẹnikẹ́ni tí ó bá ń ṣe àkóso ẹnubodè, òun ló máa ń pinnu ohun tó lè wọlé sí ìlú tàbí sí ilé yẹn àti ohun tó lè jáde kúrò ńbẹ̀. Ẹni tá a bá fún láṣẹ kò lè sọ pé ó yá, ẹ ṣílẹ̀kùn ẹ máa bọ̀. Ṣùgbọ́n ẹni tá a fi sẹ́nu ọ̀nà wípé ìwọ ni kò gbà kán gbé nǹkan wọlé, kán gbé nǹkan jáde, ẹni tá à ń pè ní ẹnubodè nìyẹn. Ẹni tá a bá sì fi sí ẹnubodè yìí, òun ló ní àṣẹ o. Òun ni ó lè pinnu nǹkan tó máa wọlé àti nǹkan tó máa jáde. Nítorí náà, ohun tí ó ṣe pàtàkì jùlọ ni tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé a ní láti mọ ohun tó yẹ kí a máa ṣe gẹ́gẹ́ bí olùṣọ́ ẹnubodè. Nígbà tí Olúwa fúnra rẹ̀, òun ni olùdáàbòbò àgbà. A ti mọ̀ pé Olúwa fúnra rẹ̀ ló ń dáàbòbò, olùdáàbòbò. A ti mọ̀ pé òun lolùṣọ́ àgbà because tọ́lọ́run ò bá ṣọ́ ilé, Bible sọ pé olùṣọ́ kàn ń ṣe lásán ni. Ṣùgbọ́n kí ló wá yẹ kí èmi ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí olùṣọ́ tá a fi sẹ́nubodè, kí ló wá yẹ kí n máa ṣe? Ìwé Habakkuk orí kejì, Habakkuk orí kejì ẹsẹ̀ kìíní, Habakkuk chapter 2 verse 1. Ó sọ sí èkejì,
láti ẹsẹ̀ kìíní sí èkejì sọ pé lórí ibùsọ̀ mi ni èmi ó dúró, èmi ó sì gbé ara mi ka orí àlóre, èmi ó sì ṣọ́ láti rí ohun tí yóò sọ fún mi àti èsì tí èmi ó fọ̀ nígbà tí a bá ń bá mi wí. Hábákọ́kù lo ọ̀rọ̀ kan náà tí a rí ní Psalm 127 verse 1 pé èmi yóò ṣọ́, ọ̀rọ̀ náà ìṣọ́ ni. Ó ní èmi yóò dúró lórí ìṣọ́ mi. Hábákọ́kù ń sọ fún wa wípé òun fúnra òun mọ̀ pé òun jẹ́ olùṣọ́ ẹnubodè, ṣùgbọ́n ohun tóun ní láti ṣe ni pé ó ní láti dúró lórí ìṣọ́ òun. Kóun dúró ni o, kóun máa wo nǹkan tí Ọlọ́run tó fẹ́ sọ fún òun. Ọ̀rọ̀ méjì ló ṣe pàtàkì nínú ohun tí Hábákọ́kù sọ. Ó ní èmi yóò wo ohun tí yóò sọ fún mi. Mo fẹ́ wo ohun tí Ọlọ́run máa sọ fún mi. Ohun tí mo nílò láti ṣe ni pé kí n dúró sórí ìṣọ́ mi, tá fi mí sí pé kí n máa ṣọ́ yẹn, kí n dúró síbẹ̀, kí wá máa wo ohun tọ́lọ́run yóò sọ fún mi. Ó ṣe pàtàkì kí a mọ̀ pé ẹni tí ó bá jẹ́ olùṣọ́, ó gbọ́dọ̀ ní ojú láti rí ohun tí Ọlọ́run sọ. Ẹni tá bá fi ṣe olùṣọ́ ẹnubodè, ó láti ní ojú láti rí nǹkan tí Ọlọ́run sọ, ó láti gbọ́ nǹkan tí Ọlọ́run sọ, ó láti gbọ́. Ohun àkọ́kọ́ ta ní láti fi ṣe irinṣẹ́ láti lè fi ṣọ́ ẹnu ọ̀nà òun ni wípé ojú wa a ní láti rí gbogbo nǹkan tí Ọlọ́run sọ, a sì láti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Ọlọ́run ń bá wa sọ. Ẹ jẹ́ kí n bi yín ní ìbéèrè kan. Ṣé ẹ ti rí ilé kan tí olùṣọ́ ẹnubodè rẹ̀ tó jẹ́ afọ́jú tàbí adití? Olùṣọ́ oná fi sẹ́nu géètì o, kò ríran, bẹ́ẹ̀ ni kò sì gbọ́ràn. Ṣé ti rírú ẹ̀ rí? Kò sí ilé tí olùṣọ́ ẹnubodè rẹ̀ tó lè jẹ́ afọ́jú. Ẹni tí ò bá lójú kò lè ṣọ́ ẹnubodè. Ẹni tí ò bá sì gbọ́ràn tó jẹ́ adití kò lè ṣọ́ ẹnubodè. Tá bá sọ̀rọ̀ kò sí bó ṣe fẹ́ ṣe gbọ́ nǹkan tí wọ́n ń sọ. So ìdí nìyẹn tó ṣe pàtàkì fún àwa ọmọ Ọlọ́run láti lè dáàbò bo ẹnu ọ̀nà ẹnubodè tí Ọlọ́run fi wá sí. Ojú wa láti ṣiṣẹ́. Ojú wa ni irinṣẹ́ àkọ́kọ́ ta nílò láti fi ṣiṣẹ́ yìí o. Ojú wa láti rí nǹkan tó Ọlọ́run ń sọ lẹ́nu ọ̀nà ibodè tó fi wá sí. Kò sẹ́ni tó lè ṣọ́ ẹnubodè bí ojú rẹ̀ kò bá ń ṣiṣẹ́ o. Ẹni tójú ẹ̀ ò bá ṣiṣẹ́, kò sí nǹkan tó fẹ́ fi ṣọ́ ẹnubodè. Ó ní èmi yóò ṣọ́. Hábákọ́kù sọ pé èmi máa ṣọ́ ni o, pé màá ṣọ́ láti rí ohun tí Ọlọ́run yóò sọ. Mo máa la ojú mi sílẹ̀ báyìí, mo máa ṣọ́. So ohun àkọ́kọ́ ta ní láti fiyèsí òun ni pé ohun tí à ń rí àti ohun tí à ń gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Kò sí ilé tí olùṣọ́ ẹnubodè rẹ̀ kò ní ojú tàbí tí kò gbọ́. So ìdí nìyẹn tó fi ṣe pàtàkì pé gẹ́gẹ́ bí olùdáàbòbò, ojú rẹ ni irinṣẹ́ àkọ́kọ́ tí o gbọ́dọ̀ lò dáadáa. Ìwọ kò lè ṣọ́ ẹnubodè bí ojú rẹ kò bá ṣiṣẹ́. Ó ní èmi yóò ṣọ́ láti rí ohun tí Ọlọ́run yóò sọ. Èyí túmọ̀ sí pé ní gbogbo ẹnubodè Ọlọ́run sọ ohun kan. Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹnubodè tá a fi ọ́ sí. Ìbéèrè mi ni pé kí ni ìwọ ń gbọ́ nípa ẹnubodè tí a fi lé ọ lọ́wọ́? Kí ni ìwọ ń gbọ́ nípa ẹnubodè tí a fi lé ọ lọ́wọ́? Kí ni ìwọ ń rí? Kí lò ń rí nípa ẹnubodè èyí tá a fi ọ́ sí? Nítorí pé láìsí ojú àti etí, kò sí ohun tí ìwọ lè bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ rárá. Kò sí ohun kankan tó lè fi ṣiṣẹ́ tó ò bá ríran, tó ò dẹ̀ gbọ́ nǹkan tó Ọlọ́run sọ. Nítorí náà nígbà tí Bíbélì sọ wípé Ọlọ́run ni ó ń ṣọ́ ìlú, kí ló túmọ̀ sí? Olùṣọ́ náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń rí àti ẹni tí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A láti rí nǹkan tó Ọlọ́run sọ, a láti gbọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ. Ọlọ́run fẹ́ kí a lóye pé gẹ́gẹ́ bí olùṣọ́, ohun tí òun retí lọ́dọ̀ wa, ohun tó ń retí lọ́wọ́ wa ni pé kí a dúró. Ká dúró kí a sì wo ohun tí Olúwa ń sọ fún wa. Olúwa ni olórí ogun.
gbogbo ohun tí a ní láti ṣe ni láti dúró ṣinṣin kí a sì mọ wo ohun tí olórí ogun máa sọ fún wa kí a sì ṣe ó ti tán ká wo nǹkan tó ń sọ fún wa ká sì múṣẹ ìkan tá à ń pè ní àdènà nìyẹn ìkan tá à ń sọ pé ẹni tó ń ṣọ́ ẹnu bodè nìyẹn a ò ní láti ṣiṣẹ́ takuntakun mo mọ̀ pé àwọn kan lè máa rò pé báwo ni mo ṣe lè jẹ́ olùṣọ́ ṣé mo nílò láti máa láàlá ni ṣé kí n bẹ̀rẹ̀ sí ní láàlá àbí kí n lọ sí gym kí n lọ máa gbé ẹrù kí n lè ní iṣan tó lágbára láti lè ṣọ́ ẹnu bodè rárá o ẹ nílò láti ṣe bẹ́ẹ̀ nǹkan tá a ní láti ṣe ni pé láti dúró kí ẹ sì tẹ́tí sí ohun tí Ọlọ́run ń sọ ẹ tẹ́tí sí ohun tí Ọlọ́run ń sọ ìyẹn ní gbogbo rẹ̀ ẹ ṣáà dúró síbi tó fi yín sí èyí ẹ tẹ́tí sí ohun tí Ọlọ́run ń sọ kí ẹ sì mú ohun tí Ọlọ́run sọ kí ẹ sì múṣẹ nǹkan tá à ń pè ní ẹni tó ń ṣọ́ ẹnu bodè nìyẹn gbogbo ohun tí o nílò láti ṣe ni láti farabalẹ̀ kí o ṣe ohun tí Ọlọ́run ń sọ àti ohun tí ó ń bá ọ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé òwe orí 4 ẹsẹ̀ 23 ìwé òwe chapter 4 verse 23 ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́ nítorí pé láti inú rẹ̀ wá ní orísun ìyè ìyẹn ni pé ṣọ́ ọkàn rẹ pẹ̀lú gbogbo ìtọ́jú gbogbo pa ọkàn rẹ mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ yìí dàbí ohun tí Ábákọ́kù sọ pẹ̀lú ó ní èmi yóò dúró lórí ibùsọ̀ mi láti rí ohun tí ó máa sọ fún mi nǹkan tọ́lọ́run fẹ́ sọ fún mi yẹn ni mo fẹ́ gbọ́ kò kì í ṣe ohun tí mò ń rò nínú ọkàn mi Ábákọ́kù sọ pé mo máa dúró láti rí ohun tí Ọlọ́run fẹ́ sọ fún mi kò kì í ṣe èrò inú mi ohun tí Ọlọ́run fẹ́ sọ fún mi so ẹni tó kọ ìwé òwe láti ẹsẹ̀ kìíní tá a bá ka ibi tá a kà yẹn tá a bá lọ wo ẹsẹ̀ kìíní ó sọ wípé ẹ̀yin ọmọ ẹ gbọ́ ẹ̀kọ́ bàbá kí ẹ sì fiyèsí àti mọ òye èyí túmọ̀ sí pé o gbọ́dọ̀ fi ọkàn sí ohun tí Ọlọ́run ń sọ ó jẹ́ ọmọ Ọlọ́run ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n ò mọ ohun tọ́lọ́run ń sọ nípa ẹnubodè tí a fi ọ́ sí báwo ló ṣe fẹ́ ṣe ṣọ́ ẹnubodè náà ó láti ṣọ́ ọkàn rẹ pẹ̀lú ìtọ́jú ó láti pa ọkàn rẹ mọ́ báwo ni mo ṣe máa ṣọ́ ọkàn mi màá sọ fún wa nípa àwọn ohun mẹ́ta pàtàkì nípa bí a ṣe ń ṣọ́ ẹnubodè nítorí pé ohun tó wà nínú ọkàn wa ṣe pàtàkì nípa bí a ṣe ń ṣọ́ ẹnubodè mo máa sọ nǹkan mẹ́ta nípa bí a ṣe ń ṣọ́ ẹnubodè tàbí nípa àwọn tó ń jẹ́ olùṣọ́ ẹnubodè ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni wípé ẹnubodè tá a fi wá sí yìí ọ̀tá wà tí ò bá sọ̀tá wọn ní fi wá sẹ́nu bodè but a láti mọ ọ̀tá ẹnu bodè kí ni ọ̀tá tí mò ń bá jagun ẹni tá a bá fi sí ẹnu bodè ó láti rẹ́dí àti jagun ṣùgbọ́n ta ni ọ̀tá tí mò ń bá jagun gan-an kí ni ọ̀tá ẹnu bodè yìí tọ́lọ́run fi mí sí ẹnu bodè tí a pè mí sí yìí láti dáàbò bò ta ni ọ̀tá tí mò ń bá jà irú ọ̀tá wo ni mi gbọ́dọ̀ gbà láyè láti wọlé lẹ́nu bodè náà ìwé Matthew chapter 16 verse 18 Matthew orí 16 ẹsẹ̀ ìkejìdínlógún ó sọ wípé ẹsẹ̀ tí gbogbo wa mọ̀ ni ó sọ wípé èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù orí àpáta yìí ni èmi ó sì kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀ Jésù ló sọ bẹ́ẹ̀ ó ní Pétérù lórí ọ̀rọ̀ tó sọ yìí ó mọ̀ pé èmi ni Jésù Kristi ó mọ̀ pé èmi ni àpáta lórí àpáta yìí ìyẹn ni pé lórí èmi fúnra mi gangan ni mo fẹ́ fi kọ́ ìjọ mi sí o ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀ èmi ni màá kọ́ ìjọ mi ẹnu ọ̀nà ipò òkú kò sì lè borí rẹ̀ tí bíbélì rẹ bá jẹ́ tìrẹ fa ìlà sídìí ọ̀rọ̀ náà tí ó sọ wípé kì yóò lè borí rẹ̀ toró ṣe pàtàkì Jésù sọ pé èmi ni màá kọ́ ìjọ mi
kẹ́ni kankan má rò pé bóyá òun ló fẹ́ bá kọ́ ìjọ rárá o. Jésù sọ wípé èmi ni màá kọ́ ìjọ mi. Rántí pé ní sáàmù tá ti kà níbẹ̀rẹ̀, Psalm 127 verse 1, a ti kọ́ síbẹ̀ wípé Ọlọ́run òun ló ń ṣọ́ ìlú. Bẹ́ẹ̀ ni Jésù sọ fún Pétérù pé èmi yóò kọ́ ìjọ mi. Ọlọ́run ti sọ pé èmi ni mò ń ṣọ́ ìlú. Ẹ tó bá kàn jí láàárọ̀ kùtùkùtù ó kàn ṣe lásán ni o. So Jésù dẹ̀ ń sọ fún Pétérù wípé èmi ni mo máa kọ́ ìjọ mi, èmi yóò kọ́ ìjọ mi. Ìjọ ni ara Kristi là ń pè ní ìjọ. Èmi yóò kọ́ ìjọ mi. Ètò tí mo pè ní ecclesia, ìyẹn ìgbìmọ̀ Ọlọ́run tó wà láyé, òun là ń pè ní ìjọ ara Jésù Kristi. Ó sọ̀rọ̀ náà kedere kí ìwọ má bàa rò wípé ìjọ náà jẹ́ ohun aláìlera tí ó gbọ́dọ̀ bẹ̀rù nípa ti àpáàdì. Nígbà tí ọ̀run àpáàdì bá ń ru àbí tó gbé wàhálà èdè, ìjọ Ọlọ́run ò kì í ṣe ìjọ tó jẹ́ aláìlera. Ìjọ Ọlọ́run dúró ni. Jésù ti sọ pé mo ti kọ́ ìjọ mi. Ọ̀run àpáàdì ò sì lè bí, kò sí kankan tó lè yí ìjọ náà. So lẹ́yìn ẹ̀kọ́ yìí, a máa ní ìmọ̀ wípé Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ wọn kì í ṣe ewu rárá fún ìjọ Ọlọ́run. Wọn kì í ṣe ewu rárá fún ọmọ Ọlọ́run. Wọn jẹ́ irú ewu kankan rárá. Jésù sọ wípé èmi yóò kọ́ ìjọ mi, ẹnubodè àpáàdì kì yóò lè borí rẹ̀. Jésù ló sọ bẹ́ẹ̀. So nítorí náà, ọ̀tá tí à ń bá jagun òun ni ẹnubodè ọ̀run àpáàdì. Gẹ́gẹ́ bí olùṣọ́ ẹnubodè, ọ̀tá tí à ń bá ja ogun òun ni ẹnubodè ọ̀run àpáàdì. Àpáàdì àti gbogbo ẹnubodè rẹ̀ wọ́n pọ̀ o. Ohun ìjà tá a nílò láti lè ṣẹ́gun ọ̀run àpáàdì, láti lè ṣẹ́gun ìjọba Sátánì níbi ẹnu ọ̀nà tí wọ́n fi wá sí, kí làwọn ohun ìjà tá a nílò láti lè má jẹ́ kí Sátánì wọlé sẹ́nu ọ̀nà èyí tá a fi wá sí. Jésù ti sọ wípé èmi yóò kọ́ ìjọ mi. Nítorí náà, bí ẹnubodè àpáàdì kò bá lè borí, tí ò lè borí ìjọ, kí ni èmi náà gbọ́dọ̀ máa ṣe? Jésù fúnra ẹ̀ ó sọ pé màá kọ́ ìjọ mi. Ó dẹ̀ tún sọ fún wa pé ọ̀tá tá máa bájà lẹ́nu ọ̀nà bodè ó ní ẹnubodè àpáàdì. Ṣùgbọ́n ó sọ fún wa pé ẹnubodè àpáàdì yìí kò lè borí. Ó ní kò lè borí. So kí wá ni èmi tá bá fi sẹ́nu bodè? Kí ni kí n máa ṣe ń bẹ̀? Tí ọ̀tá tí mò ń bá jagun tó jẹ́ ọ̀run àpáàdì tí kò sì lè borí ìjọ, bẹ́ẹ̀ ni Jésù sọ. So kí wá níṣẹ́ mi gẹ́gẹ́ bí olùṣọ́ ẹnubodè? Tí ọ̀tá tí à ń bá jà tó jẹ́ ọ̀run àpáàdì, tí ọ̀run àpáàdì kò sì lè borí ìjọ, nítorí náà kí ni ọ̀run àpáàdì máa ṣe? Kí ló nílò láti ṣe gangan láti lè rọ́nà wọlé? Torí a ti sọ fún wa pé ọ̀run àpáàdì o kò lè borí. Ṣùgbọ́n ọ̀run àpáàdì ó dẹ̀ fẹ́ borí. So ọ̀nà wo ló fẹ́ gbà? Kí ni ọ̀run àpáàdì láti gbìyànjú láti ṣe? Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 sọ wípé olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Ní báyìí, bí ẹnu ọ̀nà ọ̀run àpáàdì kò lè jí ohun tí Ọlọ́run ti fún ọ, ohun tí Ọlọ́run ti fi fún wa, a ti rí kàńsìn, a ti gbọ́ wípé ọ̀run àpáàdì ò lè gbà, ọ̀run àpáàdì ò lè borí, nítorí pé Olúwa fún wa ní àṣẹ àti agbára. Àwa lọ́lọ́run fún ní àṣẹ àti agbára ó ti fún wa. So kí ni ọ̀run àpáàdì wá lè ṣe láti fi jí nǹkan tọ́lọ́run sọ pé ò gbọ́dọ̀ fọwọ́ kàn? Nǹkan tọ́lọ́run sọ pé ò lè fọwọ́ kàn yẹn, kí ni Sátánì lè ṣe láti lè fọwọ́ kàn nǹkan náà? Jẹ́ kí n fi àpẹẹrẹ fún yín. Báwo ni ẹnìkan ṣe lè jí ohun tí kò lè fọwọ́ kàn? Ẹ máa gbọ́ àpẹẹrẹ tí mo fẹ́ fún yín. Bí mo bá fẹ́ jí ohun tí mi ò lè fọwọ́ kàn, tí mi ò ní agbára láti ti fọwọ́ kàn rárá, ohun tí mo lè ṣe ni láti lo ẹ̀tàn. Tí n bá lo ẹ̀tàn,
tí n bá lè tan ẹni tó ní nǹkan yẹn ta fún ní nǹkan yẹn tó bá lè gba ẹ̀tàn mi tí mo bá tà á fún tó bá rà á nǹkan tó sọ pé mi ò lè fọwọ́ kàn yẹn màá lè fọwọ́ kàn nítorí má fọwọ́ kàn ní wá àwa ọmọ Ọlọ́run. Sátánì kò láṣẹ láti fọwọ́ kàn wá ṣùgbọ́n ó lè lo ẹ̀tàn. Ẹ gbọ́ àpẹẹrẹ tí mo fẹ́ fún yín. Ẹ jẹ́ ká sọ pé o ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó ní o lọ gbé síbi tó ń gbé ọkọ̀ sí. Ẹnìkan wá bá ọ ó wá sọ fún ọ wípé arákùnrin ṣé o gbé ọkọ̀ síbi tí wọ́n máa ń gbé ọkọ̀ sí níta? Ìwọ náà wá sọ pé lóòótọ́ ni bẹ́ẹ̀ ni ọkọ̀ dídú SUV èmi ni mo ní mo gbé síbẹ̀. Tẹ́ náà wá sọ fún ẹ pé ó dẹ̀ ṣòun láàánú láti sọ fún ẹ pé wọ́n ti jí ọkọ̀ náà lọ o. Ìwọ náà sì bẹ̀rẹ̀ sí ní sunkún. Ó ti ń forí gbálẹ̀ ọkọ̀ mi ti lọ o. Bí ó tilẹ̀ ṣe wípé ọkọ̀ náà wà ńbẹ̀ o wọn ò tí ì jí ọkọ̀ náà o kò tí ì jí o ó sì wá tàn ọ́ ni o kò tí ì jí. Ó ti fi ìbẹ̀rù ó ti fẹ̀mí ìbẹ̀rù ó ti fi sí ẹ nínú ó ti tà á fún ọ ìwọ náà sì ti rà á. Ohun tí ẹni náà tó fi parí iṣẹ́ ni pé ó ti jẹ́ kó gbàgbọ́ pé ọkọ̀ rẹ ti lọ ìwọ náà ti gbàgbọ́ pé ọkọ̀ rẹ ti lọ. So lẹ́yìn yẹn mo wá lè lọ síbi tọ́kọ̀ yẹn wà láì tiẹ̀ ṣe wàhálà kò sí ìrora kò sí pé mò ń kánjú kí dẹ̀ rọra gbé ọkọ̀ náà kí dẹ̀ gbé lọ kò sí wàhálà. Nítorí náà ẹ jẹ́ kí n sọ fún yín ọ̀kan nínú orúkọ ńlá jùlọ ti Sátánì. Ẹ mọ orúkọ tí Bible pè Sátánì? Bàbá onírọ́. Sátánì bàbá onírọ́ ni. Ẹ má gba Sátánì ẹ má gba irọ́ ẹ̀. Bàbá ńlá onírọ́ ni. Sátánì ò ní kankan tó lè sọ tó wà lẹ́nu ẹ̀ tó lè jó òótọ́. Kò sóòótọ́ lẹ́nu Sátánì. Nítorí náà ohun tí ẹ̀mí èṣù tó ń sọ fún ọ nípa ẹnubodè tó wà yẹn tó yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run irọ́ burúkú ni. Má gba Sátánì. Sọ fún ẹni tó jókòó lọ́dọ̀ rẹ yìí pé irọ́ ni Sátánì ń pa irọ́ burúkú ni ìhàlẹ̀ lásán ni o. Má jẹ́ kó ta irọ́ fún ẹ má rà á lọ́wọ́ Sátánì. Wọ́n ní kò ní sí ẹni tó lè ṣe rere nínú ilé rẹ irọ́ ni Sátánì ń pa. Wọ́n tiẹ̀ lọ ríran fún ẹ pé kò mọ̀ síyàn kankan tó lè parí ilé ẹ̀kọ́ gíga nínú ilé rẹ irọ́ ni Sátánì ń pa irọ́ burúkú ni. Má gbà á lọ́wọ́ Sátánì. Ṣó mọ ohun tó túmọ̀ sí láti jẹ́ bàbá àwọn onírọ́? Ẹni tá bá sọ pé bàbá onírọ́ ó túmọ̀ sí pé kò sí òtítọ́ kan tí ó lè jáde láti ẹnu rẹ̀ ni o. Nítòótọ́ ká tiẹ̀ sọ pé ó wọ aṣọ búlù ló wọ̀ lóòótọ́ o ṣùgbọ́n tí Sátánì bá wá bá ọ tó bá sọ pé aṣọ tó wọ̀ yìí búlù ni má gbàgbọ́ mọ́ ó ti di irọ́. Nítorí pé Sátánì ò lè sọ nǹkan kan tó jó òótọ́ gbogbo nǹkan tó ń jáde lẹ́nu Sátánì irọ́ ni. Má gbàgbọ́ pé blue mọ́ lọ bọ́ aṣọ yẹn má gbàgbé pé blue ni mọ́ torí pé Sátánì ti sọ bẹ́ẹ̀ ó ti di irọ́. Torí gbogbo ayé Sátánì gbogbo ẹ̀ irọ́ ni. Sátánì kì í ṣe ẹni tó lè sọ òótọ́ kankan rárá. Òtítọ́ ẹyọ kan kò lè jáde lẹ́nu Sátánì. Nítorí náà ẹ má ṣe gbà kí Sátánì máa sọ irọ́ fún yín mọ́. Kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Ẹ má jẹ́ kó ta irọ́ rẹ̀ ẹ má rà á lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù. Ẹ má jẹ́ kí Sátánì tàn yín jẹ mọ́. Ẹ má jẹ́ kó tàn yín jẹ mọ́. Nítorí náà ọ̀tá tí à ń bá jà ní ẹnubodè tí a fi wá sí òun ni ọ̀run àpáàdì àti àwọn ẹnubodè rẹ̀. Ṣùgbọ́n báwo ni irú ogun yìí ṣe rí? Irú ogun tọ́lọ́run tiẹ̀ fi wá sí òun ni ohun èkejì tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. A ti mọ̀ pé ọ̀tá tá à ń bá jà lẹ́nubodè ọ̀run àpáàdì ni Sátánì àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀. Ṣùgbọ́n irú ogun wo là ń jà? Báwo ni irú ogun náà? Ogun tá fẹ́ jà lẹ́nubodè yìí irú ogun wo ni? Irú ogun tí à ń bá ọ̀run àpáàdì jà kì í ṣe pé à ń jà láti ní ìṣẹ́gun o rárá. Kì í ṣe pé mo fẹ́ bá Sátánì jà láti ṣẹ́gun rárá kò rí bẹ́ẹ̀ o. À ń jà láti inú ìṣẹ́gun ni. Ìṣẹ́gun ti wà fún wa tẹ́lẹ̀. Jésù Kristi ti ṣẹ́gun. A kàn ń mú ìṣẹ́gun yẹn à ń mú wá sí ìmúṣẹ ni o. À ń sọ fún Sátánì wípé a ti fún mi ní ìṣẹ́gun láti ìbẹ̀rẹ̀ o. Mo ti ní ìṣẹ́gun má wá síbí kò sáyè fún ọ ń bí. Irú ogun tá à ń jà nìyẹn. Ìṣẹ́gun tá ti fún mi Sátánì ò lè gbà ní
ọwọ́ mi. Ẹ gbọ́ mi dáadáa, à ń jà láti inú ìṣẹ́gun tí Jésù ti fi fún wa ní o. Jésù ti ṣẹ́gun Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ o. Ó ti ṣẹ́gun lórí igi àgbélébùú. Ẹ jẹ́ kí n ṣàlàyé nínú májẹ̀mú àtijọ́ Old Testament. Nígbà tí ọba tó bá lọ ṣẹ́gun, tó bá lọ jà, tó bá lọ bá orílẹ̀-èdè mìíràn jà, tó bá ti ṣẹ́gun orílẹ̀-èdè mìíràn, ohun tí wọ́n máa ń ṣe ni pé wọ́n á fi àwọn ọmọ ogun wọn, wọ́n á fi sí orílẹ̀-èdè yẹn. Àwọn ló wá máa jọba, àwọn ló máa fún àwọn orílẹ̀-èdè yẹn ní òfin tí wọ́n á máa tẹ̀lé. Òfin àwọn tó ti ṣẹ́gun, òfin ìlú tó ti ṣẹ́gun, òun ni wọ́n á máa lò lórílẹ̀-èdè tí wọ́n ti ṣẹ́gun yẹn. So àwọn ọmọ ogun ìlú tó ṣẹ́gun, àwọn ló máa wà ńbẹ̀. Ẹ máa rí pé àwọn Roman nígbà tán sì máa lọ ń jà káàkiri ìlú tán bá ti ṣẹ́gun, àwọn sójà, àwọn ọmọ ogun Roman, àwọn ni wọ́n á kó síbẹ̀. Rome, àwọn ló máa wà ńbẹ̀. Àwọn ló máa ṣe ètò àkóso gbogbo nǹkan ìlú yẹn láti rí pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè yẹn bíi ti nǹkan tó ń ṣe ní Rome ni, nítorí Rome ti ṣẹ́gun. So òun àti àwọn ọmọ ogun rẹ̀, àwọn ló máa wà, àwọn ló máa pàṣẹ fún wọn gẹ́gẹ́ bí olùgbófinró ní ìṣẹ́gun yẹn. Kó má lẹ́jọ́ pé èèyàn kan á sọ lọ́jọ́ kan wípé òfin ìlú báyìí ló ṣe rí. Rárá o, ò lófin kankan mọ́ nítorí pé a ti ṣẹ́gun. Orílẹ̀-èdè tèmi ti ṣẹ́gun orílẹ̀-èdè ti tiẹ̀. So òfin tèmi òun nìkan lẹ máa tẹ̀lé. Ẹ lófin kankan mọ́. Bẹ́ẹ̀ ló ṣe rí. So iṣẹ́ wa ni láti rí dájú pé gbogbo ènìyàn ń tẹ̀lé òfin ọba tó ṣẹ́gun orílẹ̀-èdè náà. Nítorí náà, ní ti àwa Kìrìsìtẹ́nì, Jésù ti fún wa ní ìṣẹ́gun. Jésù ti fún wa ní ìṣẹ́gun o, ó ti ṣẹ́gun fún wa. Ìdí tí a fi wà nínú ogun yìí báyìí ni wípé àwa ni aṣojú òfin Ọlọ́run. Òfin tọ́lọ́run ti fi fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Aṣojú òfin ni wá, olùgbófinró ni wá. Jésù ti ṣẹ́gun fún wa. So ìṣẹ́gun òfin, gbogbo òfin tí Jésù fún wa yẹn, òun láti make sure wípé àti Sátánì àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ o, wọ́n gbọ́dọ̀ gba òfin yẹn. Wọn á tún gbọ́dọ̀ gbé òfin mìíràn wá. Wọn á lè sọ pé wọ́n tún lágbára kankan àbí wọ́n ní nǹkan kan tó fẹ́ ṣe. Rárá o. A ní láti rí pé aṣojú òfin Ọlọ́run yẹn à ń ṣe pé gbogbo nǹkan tó bá yàtọ̀ sí òfin Ọlọ́run à ní gbà láyè láti wọ inú bodè èyí tí wọ́n fi wá sí. So a jẹ́ olùgbófinró ìjọba ọ̀run láyé. Ohun tá a jẹ́ nìyẹn. Ẹnubodè tí wọ́n fi wá sí láti rí dájú wípé gbogbo òfin Ọlọ́run òun ló ń di mímú ṣẹ. Kò sẹ́ni tó lè mú òfin mìíràn wá láti wọnú ẹnubodè tí wọ́n fi wá sí. Rárá o. Òfin tí Ọlọ́run yẹn nìkan òun la gbọ́dọ̀ jẹ́ kó wá sí ìmúṣẹ. Nítorí náà, ẹ jẹ́ kí n sọ fún yín, nígbà tí àrùn tó bá wá sí ẹnu bodè yín, ṣé mọ̀ pé ẹnu ilé yín ẹnu bodè ni. Tí àrùn bá wá sí ẹnu ọ̀nà ilé yín, kí ló yẹ kẹ́ ẹ sọ fún? Ó yẹ kẹ́ ẹ sọ fún ni pé Sátánì jáde síbi jáde kúrò níbí. Kò sáyè fún ọ níbí o, nítorí a ti ṣẹ́gun rẹ̀. By his stripes we were healed. Nípa iná rẹ̀ a ti mú wa lára dá ni o, kì í ṣe pé a ṣẹ̀ máa mú wa lára dá. A ti mú wa lára dá. Sátánì jáde kúrò níbí. Mo ti ní ìṣẹ́gun lórí rẹ ní orúkọ Jésù. A ti fún mi ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run ó wà lọ́wọ́ mi. Èmi ni mo ní àṣẹ, èmi la fún láṣẹ. Jáde, ò láṣẹ lórí mi, ò láṣẹ nínú ilé mi. Ohun tó yẹ ká máa ṣe gẹ́gẹ́ bí aṣọ́nà ẹnu bodè nìyẹn. So ẹ máa sọ pé èmi ni olórí níbí, ibodè mi ni mo wà yìí, ibi tá a fi mí sí òun ni mo wà. Jáde. A ti fún mi ní ìṣẹ́gun, a dẹ̀ ti fún mi ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. Èmi ni mo ní àṣẹ. Nítorí náà, èmi jẹ́ aṣòfin fún ìjọba Ọlọ́run. Ohun tá a jẹ́ nìyẹn o, gẹ́gẹ́ bí aṣọ́nà ẹnubodè, aṣòfin fún ìjọba Ọlọ́run òun ni wá. Irú ogun tá à ń jà nìyẹn. Kì í ṣe pé a fẹ́ lọ jà
láti ṣẹ́gun o. A ti fún wa ní ìṣẹ́gun, a kàn ń jà kí ìṣẹ́gun tí Jésù ti fún wa yẹn kó dúró, kó wá sí ìmúṣẹ, kó wà níbẹ̀, kó má sí nǹkan kan tó máa mú ìṣẹ́gun yẹn tó máa mú kúrò. Ohun tá à ń ṣe ní ẹnubodè nìyẹn. Ìdí tí a fi ń fi dáàbò bo ẹnubodè òun nìyẹn. Kì í ṣe pé à ń gbìyànjú láti ṣẹ́gun ẹnubodè. Rárá o, Kristi ti kọ́ ìjọ rẹ̀ tán. Kò nílò pé ẹnìkan, kò sẹ́ni tó tún lè ran Kristi lọ́wọ́ láti ṣẹ́gun. Kristi ti kọ́ ìjọ rẹ̀. Kò sí àríyànjiyàn rárá. Kò sí àríyànjiyàn nípa èyí. Ẹnubodè ọ̀run àpáàdì kò lè ṣẹ́gun ìjọ náà. Kì í ṣe àríyànjiyàn rárá. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé ọ̀pọ̀ àwọn onígbàgbọ́ kò mọ bí wọ́n ṣe lè mú ìṣẹ́gun tí wọ́n ní nínú Jésù láti ṣiṣẹ́ lórí Sátánì o àti àwọn ọmọ ogun rẹ̀ o. Iye ni èyí tí mo fẹ́ sọ nípa rẹ̀ báyìí. Nípa bí ọmọ Ọlọ́run ṣe lè mú ìṣẹ́gun tá a ti fi fún nínú Jésù Kristi, bó ṣe lè mú wá sí ìmúṣẹ, kí Sátánì má ráyè lórí rẹ̀, kí Sátánì má ráyè lórí ẹbí rẹ̀, kí Sátánì má ráyè nínú ìjọ Ọlọ́run, nípò tá a fi sí nínú ìjọ Ọlọ́run, kí Sátánì kó má bàa ráyè. Ìyẹn ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Ohun ẹ̀kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ni wípé bí mo ṣe lè mú ìṣẹ́gun náà ṣiṣẹ́ ní ẹnubodè tí Ọlọ́run ti gbé mi sí. Bí mo ṣe lè mú ìṣẹ́gun tí Jésù Kristi ti fi fún mi o, bí mo ṣe lè jẹ́ kó ṣiṣẹ́ ní ẹnubodè tí Ọlọ́run tó ti fi mí sí. Nítorí nígbà tí Jésù sọ pé ẹnubodè ọ̀run àpáàdì kò lè borí, ó ní láti mọ̀ pé ìjọba ọ̀run náà ní àwọn ẹnubodè títí rẹ̀. Torí ẹnubodè ọ̀run àpáàdì ó pọ̀, kò ń ṣe ẹyọ kan o. Ẹnubodè ló pé o. Ẹnubodè wọ́n pọ̀, ọ̀run àpáàdì. So bí ẹnubodè ọ̀run àpáàdì ṣe pọ̀, bẹ́ẹ̀ ni tìjọba Ọlọ́run náà pọ̀ o. Oríṣiríṣi ẹnubodè náà ló wà nínú ìjọba Ọlọ́run. So Jésù dẹ̀ ti sọ fún wa wípé èmi yóò kọ́ ìjọ mi, àti pé ẹnubodè ọ̀run àpáàdì kì yóò ṣẹ́gun rẹ̀. Nítorí náà a ti gbé wa sí ibi ẹnubodè kan tó jẹ́ wípé a ti fún wa ní ìṣẹ́gun. Ṣùgbọ́n kí ni ojúṣe wa? A ti mọ̀ pé ọ̀run àpáàdì ò lè borí wa, kò lè borí ìjọ, kò lè borí wa. So kí wá ní ojúṣe ta láti máa ṣe ní ẹnubodè náà? Kí ni ojúṣe àkọ́kọ́ mi gẹ́gẹ́ bí aṣòfin ìjọba Ọlọ́run? Kí ni ojúṣe àkọ́kọ́ mi? Ohun tó yẹ kí n kọ́kọ́ ṣe gangan gẹ́gẹ́ bí aṣòfin ìjọba Ọlọ́run. Mo fẹ́ mú ìṣẹ́gun tí Olúwa ti fi fún mi, mo fẹ́ mú ṣẹ. Báwo ni mo ṣe lè ṣe é? Kí ni àwọn ohun ìjà mi fún ìmúṣẹ náà? Ohun ìjà wo ni mo fẹ́ lò láti lè fi mú ìṣẹ́gun tí Jésù ti fi fún mi láti mú wá sí ìmúṣẹ ní ẹnubodè èyí tí Ọlọ́run fi mí sí? Ohun ìjà àkọ́kọ́ tá a nílò ó ní ọ̀rọ̀ Ọlọ́run o. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni ohun ìjà tá a nílò láti fi lè ṣẹ́gun ọ̀run àpáàdì. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 12. Hébérù orí 4 ẹsẹ̀ 12. Ó sọ wípé nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì lé agbára, ó sì mú ju ìdàkídà olójú méjì lọ, ó sì ń gúnni àní títí dé pípín ọkàn àti ẹ̀mí níyà, àti oríkèé àti ọ̀rá inú egungun. Òun sì ni olùmọ̀ èrò inú àti ète ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni olùmọ̀ èrò inú àti ète ọkàn. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ohun ìjà pàtàkì tí ẹni tó ta fi sí ẹnubodè tó ń láti lò. Nítorí pé ó yára, ó wà láàyè, ó sì lágbára, ó sì ń ṣiṣẹ́. Iṣẹ́ wo ni ọ̀rọ̀ Ọlọ́run ló ń ṣe? Iṣẹ́ tó máa ń ṣe ni pé ó máa ń ya ọkàn kúrò ní ẹ̀mí, ó máa ń ya egungun kúrò ní ọ̀rá inú, ó sì mọ ìrònú àti ète ọkàn. Á ya méjèèjì. Ó mọ̀ pé eléyìí ìrònú ọkàn ni, eléyìí ète ọkàn ni, ọkàn ló kàn ní ète eléyìí. So kí ló dé tí Bíbélì fi lo ọ̀rọ̀ olùmọ̀ èrò inú? Kí ló dé tí Bíbélì fi sọ pé olùmọ̀ èrò inú ni?
àti ète ọkàn. Má gbàgbé pé mo sọ ní ṣáájú pé ọ̀nà tí Sátánì tó fi máa ń jí ohun tí kò lè fi ọwọ́ kàn ní pé kó lo ẹ̀tàn. Ó láti fi ẹ̀tàn tàn ọ́. So Sátánì láti wá ọ̀nà tó máa fi dá ọ lójú láti ta irọ́ rẹ̀ fún ọ, gẹ́gẹ́ bí ó ṣe fún Éfà. Ṣé mọ̀ pé nígbà tí Sátánì fẹ́ lọ mú Éfà, nǹkan tó sọ fún Éfà ni wípé kí lọ́lọ́run sọ? Ṣọ́lọ́run sọ wípé igi yìí kí lọ́lọ́run sọ? Nǹkan tó fi mú Éfà nìyẹn o. So Éfà dẹ̀ rò pé lóòótọ́ kóun sọ nǹkan tó lọ́run sọ fún, ibi tó ti ráyè wọlé nìyẹn. So ó lè lo ọ̀rọ̀ Ọlọ́run, kò sí ọ̀nà tí Sátánì ò lè gbà. Ó lè lo àlá, ó lè lo kán ríran fún ọ. Kò sọ́nà tí Sátánì ò lè gbà láti ta irọ́ rẹ̀ o. Ó lè jẹ́ èrò ọkàn rẹ pàápàá ló máa lò láti fi ta irọ́ yẹn fún ọ. Ó máa wá ọ̀nà tó máa gbà. So ohun èlò ta nílò láti fi pa ìwà búburú Sátánì mọ́, láti fi sọ pé Sátánì ò lè dé bí ibi tó dé yẹn, ó ti tó jẹ́, ò lè kọjá bí. Ó lọ́rọ̀ Ọlọ́run o. Ọ̀rọ̀ tí ò ní jẹ́ kí Sátánì tiẹ̀ lè ráyè wọlé rárá ò ní ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọ̀rọ̀ Ọlọ́run òun ló máa ń fún wa ní òye láti mọ̀ pé èyí kì í ṣe ti Ọlọ́run. Ṣé mọ̀? Òun ló máa sọ pé èrò rẹ leléyìí o. Èrò ti inú rẹ, ìwọ fún rẹ ló ro èrò yìí, kò kì í ṣe ti Ọlọ́run. Àbí pé èèyàn kan ti tà á fún ọ, èèyàn kan ló sọ fún ọ. Èrò nǹkan tó ń rò yìí, nǹkan tó fẹ́ ṣe yìí, ọ̀rọ̀ Ọlọ́run á sọ fún ẹ pé eléyìí ò kì í ṣe ti Ọlọ́run. Eléyìí ni ti Ọlọ́run. Á fi ọ̀rọ̀ Ọlọ́run, á fi jẹ́ kó mọ̀ pé ètò Ọlọ́run fún ayé rẹ leléyìí. Ṣùgbọ́n eléyìí tó ń rò lọ́kàn rẹ yìí kò kì í ṣe ètò Ọlọ́run, kò kì í ṣe èrò Ọlọ́run fún ayé rẹ nìyẹn. So ọ̀rọ̀ Ọlọ́run ní agbára. Òun ló máa jẹ́ ká mọ èyí tó jẹ́ ètò Ọlọ́run àti èyí tí kì í ṣe ètò Ọlọ́run. So kí ni ohun ìjà wa láti gbé òfin Ọlọ́run yìí ró? Ohun ìjà náà la ṣe ń sọ̀rọ̀ nípa rẹ̀ o. Ohun ìjà ta lè lò láti fi gbé òfin Ọlọ́run ta lè máa fi gbé ró. Ìwé Kọ́ríńtì orí kejì, Kọ́ríńtì kejì orí kẹwàá ẹsẹ̀ ìkẹta sí ìkarùn-ún, 2 Corinthians chapter 10 verse 3 to 5. Ó sọ wípé nítorí pé bí àwa tilẹ̀ ń rìn ní ti ara, ṣùgbọ́n àwa kò jagun nípa ti ara. Nítorí ohun ìjà wa kì í ṣe ti ara, ṣùgbọ́n ó lé agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀. Àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi. So báwo ni a ṣe lè jagun? Báwo ni a ṣe ń lo ọ̀rọ̀ Ọlọ́run láti lè fi ja ogun? Kí ni ohun ìjà ogun wa? Apostle Paul sọ pé ohun ìjà ogun wa ní ẹsẹ̀ tá a kà yẹn, ó sọ pé kì í ṣe ti ara o. Ó ní ṣùgbọ́n wọ́n lágbára nínú Ọlọ́run láti ṣe kí ni? Láti wó ibi gíga palẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run la lè fi wó gbogbo ibi gíga, gbogbo nǹkan tó bá ti ń gbéraga ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan la lè lò láti fi wó palẹ̀. Jẹ́ kí n fún yín ní òye mìíràn ti ibi gíga. Mo mọ̀ pé púpọ̀ lára wa mọ̀ pé ibi gíga, tá bá ti gbọ́ pé ibi gíga stronghold, a ti rò pé àwọn ọ̀tá ilé bàbá mi, àwọn ọ̀tá ilé ìyá mi, àwọn ọ̀tá tó ń jẹ́ kí n gbádùn. Lóòótọ́ wọ́n lágbára, ọ̀tá ni wọ́n. Ṣùgbọ́n ọ̀tá tí Bíbélì ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ọ̀tá tí Ọlọ́run ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé a ní láti make sure wípé ọ̀tá yìí kò ráyè nínú Bíbélì tó pè ní ibi gíga stronghold yìí, ó yàtọ̀ sí àwọn ọ̀tá ilé bàbá, ọ̀tá ilé ìyá tàbí ọ̀tá ti ìta. Jẹ́ kí n ṣàlàyé nǹkan mìíràn fún yín. Bí a bá fẹ́ jagun pẹ̀lú orílẹ̀-èdè kan, ká sọ pé Nàìjíríà fẹ́ lọ bá Amẹ́ríkà jà, àwọn èèyàn máa pariwo. Mo mọ̀ pé a sọ pé ìyẹn kò ṣeé ṣe, pé ìyẹn ò possible. Ẹ jẹ́ ká lo ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ mìíràn. Ká sọ wípé ìpínlẹ̀ kan ní Nàìjíríà ó fẹ́ lọ bá ìpínlẹ̀ mìíràn ní Nàìjíríà, wọ́n fẹ́ jọ bára wọn jà. Tí àwọn ológun ìlú méjèèjì, àwọn ìpínlẹ̀ méjèèjì tí wọ́n sì ti múra ogun, tí wọ́n lọ dúró síbi ogun. Ṣùgbọ́n tí ìpínlẹ̀ kan tó bá ti gbin àwọn àmì sí àárín àwọn ológun ti ìpínlẹ̀ mìíràn, ṣé mọ̀ pé ogun ti ṣẹ́?
tí àwọn àmì tán bá ti wà lára àwọn ìpínlẹ̀ mìíràn, ṣe mọ̀ pé àwọn àmì yẹn ló máa ba ogun yẹn, àwọn ló máa bàjẹ́. Òun la ṣe máa ń sọ wípé ọ̀tá inú ilé ó burú ju ọ̀tá ti ìta lọ. Ọ̀tá inú ilé ló lágbára jù. Bí kulé ò pani ni, tòde ò lè pààyàn. So tán bá ti lè gbin àmì, tán ti lè gbin sáàárín àwọn ìpínlẹ̀ kejì, táwọn yẹn ò dẹ̀ mọ̀ pé àmì ni wọ́n tó rò pé àwọn ológun, pé àwọn tó jọ ń jagun ni, bí wọ́n ṣe máa ṣẹ́gun nìyẹn. So ó ṣe pàtàkì ohun tó ń jáde láti inú wa, láti ọkàn wa, èrò tá à ń rò, ohun gangan ló burú jù, ó burú ju gbogbo ọ̀tá tó wà níta o. Ohun tá à ń rò nínú ọkàn wa ó burú ju gbogbo ọ̀tá tá à ń gbàdúrà ń pa wọn níta tó wà níta. A bẹ̀rẹ̀ láti rí pé ọ̀tá inú ọkàn wa. Nítorí náà nígbà tí Bíbélì sọ pé wíwó ibi gíga palẹ̀, a rí ohun tí Bíbélì tó pè ní ibi gíga ní ẹsẹ̀ 5. Ẹsẹ̀ 5 ibi tá a kà yìí, ẹ wò kan tí Bíbélì sọ. Tí Bíbélì rẹ bá jẹ́ King James Version, ìwọ yóò ṣe àkíyèsí pé lẹ́yìn tó sọ pé ibi gíga, pé àwọn ibi gíga palẹ̀, ó fi kọmọ́, wọ́n fi semicolon, wọ́n fi síbẹ̀. Ìyẹn ni pé àmì wà ń bẹ. Àmì yẹn túmọ̀ sí pé mo ṣì ń sọ̀rọ̀ lọ ní omi tí ì sọ̀rọ̀ tán. Nínú ẹsẹ̀ 5, ó túmọ̀ ohun tí ó pè ní ibi gíga. Wàá sọ ibi gíga kalẹ̀. Ó sọ pé wàá sọ ibi gíga kalẹ̀. Ó ní àwa ń sọ gbogbo èrò kalẹ̀. Òun ni Bíbélì pè ní ọ̀tá tó burú jù o. Ọ̀tá inú, ọ̀tá tó lágbára ju gbogbo àwọn ọ̀tá tó wà níta. Ó ní èrò. Àwa ń sọ gbogbo èrò kalẹ̀. So a ń láti sọ gbogbo èròkérò, gbogbo èrò tí ò bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A ń láti sọ gbogbo èrò, a ń láti sọ kalẹ̀. Àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi. Gbogbo èrò tó yàtọ̀ sí èrò Ọlọ́run fún wa, a ń láti mú wá sí ìtẹríba. A ń láti fi sínú ìdè. A ń láti jẹ́ kó tẹríba fún ọ̀rọ̀ tí Ọlọ́run sọ. Ohun tí Ọlọ́run sọ yẹn gangan, òun la máa jẹ́ kó ṣẹlẹ̀. A ní gba èròkérò yẹn, a ní gbà láyè. Nítorí náà, ibi gíga tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ níbí ni ìrònú ọkàn, èrò ọkàn wa. Àwọn nǹkan tí ń gbé ara rẹ̀ ga, tó ń gbé ara rẹ̀ ga ju ohun tí Ọlọ́run ti sọ. Ọlọ́run ti sọ̀rọ̀ kan, ṣùgbọ́n ìrònú ọkàn, èrò ọkàn mi kankan dìde gẹ́gẹ́ bí odi. Ó fẹ́ sọ pé nǹkan tí Ọlọ́run sọ yẹn pé òun ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀. Nítorí náà, irú èrò bẹ́ẹ̀ a láti wo balẹ̀. Bá ṣe lè ṣọ́ ẹnubodè tí wọ́n fi wá sí nìyẹn o. Gbogbo èròkérò, èrò tá à ń rò nínú ọkàn wa, àmọ́ kan tó máa ṣẹlẹ̀, báyìí ló máa ṣe rí, báyìí ni. Gbogbo àwọn èròkérò tó bá ti jẹ́ kó yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, a láti wo balẹ̀. A láti wo balẹ̀. Nǹkan tí a lè fi ṣọ́ ẹnubodè tí Ọlọ́run tó fi wá sí láti lè rí ìṣẹ́gun nìyẹn. Nítorí náà, àwọn ohun ìjà ogun wa, ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n jẹ́. Kì í ṣe ti ara, ṣùgbọ́n wọ́n ní agbára nípasẹ̀ Ọlọ́run láti pa gbogbo èrò búburú, láti pa wọ́n run. Àti gbogbo ohun gíga tí ó ti gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run, tí a sì mú wọn wá sínú ìgbọ́ràn Kristi. Ìtumọ̀ rẹ̀ ni pé Kristi mú ìṣẹ́gun wá fún wa. Kristi ti mú ìṣẹ́gun wá fún wa. Ṣùgbọ́n ohun kan nínú ayé mi, ó sì wá ń sọ wípé nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ yẹn, òun ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀. Nǹkan yẹn mo ń láti mú ní ìgbèkùn, kí n dì í nígbèkùn, kí n sì mú wá sí ìtẹríba sí ọ̀rọ̀ Ọlọ́run. Pé báyìí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Èmi ni mo wà lẹ́nu bodè yìí o. Èmi ni mo wà in charge. Èmi la fún láṣẹ. So èròkérò kankan ò lè wá sọ fún mi pé báyìí ló máa ṣe rí. Rárá, mi ò ní gbà. Báyìí lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ nípa mi. Báyìí lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ nípa iṣẹ́ tí mò ń ṣe fún nínú ilé Ọlọ́run. Nítorí náà, gẹ́gẹ́ bí olùṣọ́ ẹnubodè,
ọ̀kan lára ojúṣe wa ni láti mú gbogbo èrò tí kò yàtọ̀ sí t'Ọlọ́run, láti mú gbogbo ohun gíga wálẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni wípé o gbọ́dọ̀ fi àkíyèsí sí ọ̀rọ̀ Ọlọ́run. Torí tó o bá mọ ọ̀rọ̀ Ọlọ́run, kí ló fẹ́ fi mú èrò burúkú kúrò? Kí ló fẹ́ fi mọ̀ pé nǹkan tó tiẹ̀ tó ń rò yìí àbí nǹkan tó sọ fún ọ yìí ó yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, ó yàtọ̀ sí ètò Ọlọ́run fún ayé rẹ, ó yàtọ̀ sí nǹkan t'Ọlọ́run sọ pé ká máa ṣe nínú ìjọ. Tó o bá mọ ọ̀rọ̀ Ọlọ́run ò lè mọ̀. So ó ṣe pàtàkì ká fi àkíyèsí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbọ́, ó ní ẹ má ṣe gbàgbé, o lè jẹ́ onígbàgbọ́ fún ọdún 10 kí o sì wà nínú ìdè Sátánì. Kì í ṣe pé Sátánì lágbára o, ṣùgbọ́n nítorí pé o tí ì mọ ẹni tó jẹ́ nínú Kristi ni. O mọ ẹni t'Ọlọ́run pè ọ́. Sátánì sì mọ̀ wípé o mọ ẹni t'Ọlọ́run pè ọ́. Sátánì á dẹ̀ wá lo ẹ̀tàn yẹn láti ráyè wọlé, láti fọwọ́ kan tí a tà fún láyè láti fọwọ́ kàn. Mo fẹ́ rọ̀ yín, tí o kò bá ṣe ohunkóhun gẹ́gẹ́ bí onígbàgbọ́, jọ̀wọ́ ka ọ̀rọ̀ Ọlọ́run kí o sì gba àdúrà. Ka ọ̀rọ̀ Ọlọ́run kí o sì gba àdúrà. Sátánì mọ̀ pé àìní ìmọ̀ ni ó ń jẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run ṣègbé o. Sátánì mọ̀ pé àìní ìmọ̀ ni o. Tó bá ti mọ̀ pé o nímọ̀, Sátánì máa fi ọ́ sílẹ̀. Bó tó bá ti mọ̀ pé eléyìí ò dá kan mọ̀, kò tiẹ̀ mẹ́ni tó jẹ́ nínú Kristi, Sátánì máa ṣorí, ó máa ta irọ́ ẹ̀, ó máa ta ẹ̀tàn yẹn fún ọ ní o. Hosea chapter 4 verse 6, Hosea orí 4 ẹsẹ̀ 6 sọ wípé a ké àwọn ènìyàn mi kúrò nítorí àìní ìmọ̀. Àìní ìmọ̀ ni o. Ẹni tí ò bá sì ka ọ̀rọ̀ Ọlọ́run kò lè ní ìmọ̀ kankan. Ẹ gbọ́, ṣé Ọlọ́run sọ pé àwọn ènìyàn mi ń parun nítorí wọn kò ní agbára ni? Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Àbí ṣé Ọlọ́run sọ pé àwọn èèyàn mi ń parun nítorí wọn ò mọ àdúrà gbà ni? Bó tilẹ̀ jẹ́ pé a láti máa gba àdúrà, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó sọ pé àwọn èèyàn òun ni wọ́n ń parun nítorí wọn ò ní ìmọ̀. Ignorance, àìnímọ̀ ni. Òun ni ọmọ Ọlọ́run, òun ló ṣe máa ń ṣègbé. Àwọn olùṣọ́ ẹnubodè ni wá. Olúwa ti fi wá ṣe olùṣọ́ ẹnubodè. Olúwa ti fi wá sí ẹnubodè. Kì í ṣe láti ṣẹ́gun, ṣùgbọ́n láti mú ìṣẹ́gun tí Jésù Kristi ti fún wa láti mú ṣẹ. Nítorí náà, kí ni ìwọ mọ̀ nípa ìṣẹ́gun tó wà ní ẹnubodè, tó wà lẹ́nubodè tí wọ́n fi ọ́ sí? Ní ẹnubodè tó wà, ẹnubodè tán fi ẹ́ sí nínú ìjọ Ọlọ́run, ẹnubodè ti ayé tirẹ̀, ti ilé tirẹ̀ fún rẹ gangan, ẹnubodè ilé tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́. Kí lọ̀rọ̀ Ọlọ́run sọ ń pa ẹ̀? Kí lo mọ̀ ń pa ẹ̀? Ó ní pé ó jẹ́ olùṣọ́ ní ẹnubodè ìjọ, bóyá ó ṣàníyàn àbí ẹnubodè amóhùnmáwòrán, wọ́n fi ọ́ síbi tán ti ń ṣe amóhùnmáwòrán nínú ilé Ọlọ́run, àbí ẹnubodè ìmọ̀ ẹ̀rọ. Kí lọ́lọ́run sọ nípa ẹnubodè náà tó máa fi ṣiṣẹ́ ń bẹ́ẹ̀? Kí lọ́lọ́run sọ nípa ẹnubodè náà tó máa fi ṣẹ́gun? O kàn gbáṣọ sọ́rùn, ó ní ọ̀ṣà ni ẹ́. Ó dẹ̀ mọ̀ nǹkan tọ́lọ́run sọ nípa ẹnubodè yẹn, sódà Sátánì ò ní ráyè fọwọ́ kàn ọ́. A ní láti mọ nǹkan t'Ọlọ́run sọ nípa ẹnubodè tó fi wá sí. Gbogbo ohun tí a nílò láti mọ̀ ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí ìmọ̀ kankan tá a nílò tó ṣe pàtàkì tí kò sí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí tí ò bá ti sí nínú ọ̀rọ̀ Ọlọ́run, a nílò rẹ̀. Tó bá fi àkókò rẹ ka ọ̀rọ̀ Ọlọ́run, tó bá fi àkókò rẹ gba àdúrà, o ò nílò láti máa bẹ̀rù Sátánì kó máa sáré káàkiri. Ọkàn rẹ á balẹ̀ nínú Jésù Kristi, nínú ìṣẹ́gun tí Jésù Kristi ti fi fún ọ. Ó yá, ní báyìí, mú ọwọ́ aládùúgbò rẹ, ẹ jẹ́ ká gba àdúrà pẹ̀lú ìtara. Kó gba àdúrà wípé Olúwa, mo bẹ̀ ọ́ láti òní lọ, bí àwọn àpọ́sítélì ṣe ṣe, tí wọ́n fi ara wọn sílẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà. Jẹ́ kí n máa fi ara mi fún ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà. Sátánì kò tún tàn mí jẹ mọ́ látèní o. Mo ti mọ irú ẹ̀tàn tí Sátánì máa fi ń tan àwọn ènìyàn, kò tún tàn mí mọ́ látòní lọ. Mo dìde láti mọ agbára tí Ọlọ́run fi fún mi, láti mọ ìṣẹ́gun tí mo ní nínú Jésù Kristi. Mo fẹ́ mọ ẹni tí mo jẹ́ nínú Jésù Kristi. Sátánì kò lè tàn mí mọ́ láéláé. Ẹ gba àdúrà. Hallelujah.